Ọ̀kan pàtàkì lára àwọn gbajúmọ̀ ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá tí wọ́n tún jẹ́ ọmọlẹ́yìn ìyàwó Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àná olóògbé Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá MKO Abíọ́lá ìyẹn arábìnrin Modúpẹ́ Onítìrí ó mà ti jáde láyé. Adéjùmọ̀ Lateef ìní orúkọ ajìjàǹgbara tá à ń wí yìí ó ti kú sọ́gbà ẹ̀wọ̀n ní Agodi ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ wípé inú ìbànújẹ́ ni àwọn ajìjàǹgbara fómìnira Yorùbá àti àwọn ọmọ Yorùbá ni wọ́n wà wípé Adéjùmọ̀ Lateef ó parí ìrìn àjò ayé ẹ̀ sínú ọgbà ẹ̀wọ̀n. Ẹ rántí pé àwọn ọmọlẹ́yìn Dúpẹ́ Onítìrí Abíọ́lá kan ni wọ́n ya wọ ilé àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà lágodi nínú oṣù kẹrin ọdún tá a wà yìí tá láwọn fẹ́ fipá gbàjọba wípé orílẹ̀-èdè Yorùbá ó ti bẹ̀rẹ̀ èyí tí Dúpẹ́ Onítìrí ń pè ní Democratic Republic of Yorùbá DRY, ṣùgbọ́n tí àwọn agbófinró tó ṣẹ́gun wọn tó sì kó Adéjùmọ̀ Lateef tó kù yìí àti àwọn bíi mẹ́tàdínlọ́gbọ̀n 27 suspect. Àwọn tí wọ́n mú yàtọ̀ sí Adéjùmọ̀ Lateef, àwọn ni Adéyẹmọ Peter, Adéyẹmọ Joseph, Amos Olúwaṣèyí Ògúndèjì, Àyànwálé Rọ̀fíàt, Ọlálérè Matthew, Ismaila Malọmọ Peters, Fatoki Anthony, Muritàlá Àbẹ̀fẹ́, Ismaila Adépọ̀jù Fátóńbí Wàsíù, Isaac Friday Àyànwálé Sàbúrì, Adéọlá Ẹlẹ́gbẹ́dé, Adémọ́lá Adéníyì, Ògúndèjì Àlàbí, Òjó Olúfẹ́mi, Àjàní Ìzíkẹ̀, Ayọ̀ọ́lá David, Adéṣọ̀kan Hamid, Adéṣọ̀kan Abíọ́nà Esther, Ọmọyájowó Fúnṣọ́ Tọ́lá Olúfẹ́mi, Orítọ́lá Àlàbí, Káyọ̀dé Fákẹ́yẹ àti Táíwò Títílayọ̀. Látìgbà tí wọ́n sì ti fi wọ́n pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n Agodi inú ọ̀sẹ̀ tá a wà yìí láṣìírí tú pé Adéjùmọ̀ Lateef òun ti kú láàrin àwọn afurasí yìí o, tó sì jẹ́ pé ńgbà tí wọ́n wá sí ilé ẹjọ́ láti bẹ̀rẹ̀ ẹjọ́ wọn padà ìní àwọn olùfisùnjọba jẹ́ kó dìímọ̀ pé Adéjùmọ̀ Lateef ó ti kú. Onídàájọ́ tí wọ́n gbé ẹjọ́ lọ síwájú ẹ̀, onídàájọ́ KB Ọláwọyìn, ó sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ kẹfà àti ọjọ́ kẹjọ àti ọjọ́ kẹtàlá oṣù kọkànlá tá à ń bọ̀ láti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ náà àti láti mọ irú ẹjọ́ tí ó dá lórí ọ̀rọ̀ ọ̀hún.